Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti màmá tí ẹ̀ ń gbọ́ mi nílé. Mo kí yín kú àbọ̀ sí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ti ọ̀sẹ̀ yìí. Fún gbogbo àwa tí à ń tẹ̀lé ìjọ wa tí à ń tẹ̀lé ètò ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí gbogbo ayé lò bí ìjọ onítẹ̀bọmi káàkiri gbogbo àgbáyé. Lọ́sẹ̀ yìí, orí ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò náà ni àdúrà ìrònúpìwàdà àti ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Àdúrà ìrònúpìwàdà àti ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀. À ń sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé orin Dáfídì, orin ìkọkànléní-àádọ́ta Psalm 51. À ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé orin Dáfídì, orin ìkọkànléní-àádọ́ta. À ń lọ kẹ́kọ̀ọ́ nínú ẹsẹ̀ ìkíní sí ìkẹrin ìwé náà, ìkẹwàá sí kejìlá àti ìkẹẹ̀ẹ́dógún sí kẹtàdínlógún. Gbogbo orin yẹn gan lẹ̀kọ́ wa, ṣùgbọ́n nítorí bákòókò wa ṣe mọ nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, ó ní wọ́n ṣe ní ká bù ú kọ́. Nítorí náà, a kẹ́kọ̀ọ́ nínú ẹsẹ̀ ìkíní sí kẹrin, ìkẹwàá sí kejìlá àti ìkẹẹ̀ẹ́dógún sí ìkẹtàdínlógún. Tí bíbélì yín bá wà lọ́wọ́ yín, ẹ ṣí ẹ jẹ́ a jọjọ kà á. Mò ń kà nínú bíbélì mímọ́ ní èdè Yorùbá. Ó kà báyìí: Ọlọ́run, ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ̀nú ọ̀pọ̀ àánú rẹ. Nu ìrékọjá mi nù kúrò, wẹ̀ mí ní àwẹ̀mọ́ kúrò nínú àìṣedéédé mi, kí o sì wẹ̀ mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi, nítorí mo ti jẹ́wọ́ ìrékọjá mi. Nígbà gbogbo ni ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ níwájú mi. Ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí, tí mo ṣe búburú yìí níwájú rẹ. Kí a lè dá ọ láre nígbà tí ìwọ bá ń sọ̀rọ̀, kí ara rẹ kí ó lè mọ́ nígbà tí ìwọ bá ń ṣe ìdájọ́. Ẹsẹ̀ ìkẹwàá: dá àyà tuntun sínú mi, Ọlọ́run, kí o sì fi ọkàn tuntun dídúró ṣinṣin sí inú mi. Má ṣe sá mi tì kúrò níwájú rẹ, kí o má ṣe gba ẹ̀mí mímọ́ rẹ lọ́wọ́ mi. Mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá, kí o sì fún ẹ̀mí òmìnira rẹ gbé mi ró. Olúwa, ìwọ ṣí mi ní ètè, ẹnu mi yóò sì fi ìyìn rẹ hàn, nítorí ìwọ kò fẹ́ ẹbọ tí èmi ìbá fi rú. Inú rẹ kò sì dùn sí ọrẹ ẹbọ sísun. Ẹbọ Ọlọ́run ni ìròbìnújẹ́ ọkàn, ìròbìnújẹ́ àti ìrora àyà. Ọlọ́run, òun ni ìwọ kì yóò kẹ́gàn. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run fún ọ̀sẹ̀ yìí. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Ẹsẹ̀ láti rántí wa, ẹsẹ̀ àkọ́kàn. Ẹsẹ̀ wúrà fún ọ̀sẹ̀ yìí ó ní ẹsẹ̀ ìkẹwàá ìwé tí mo kà tán, orin Dáfídì, orin ìkọkànléní-àádọ́ta 51, ẹsẹ̀ ìkẹwàá. Fún àtẹnumọ́, ó kà báyìí lẹ́ẹ̀kan sí pé: dá àyà titun sínú mi, Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe nínú mi. Dá àyà titun sínú mi, Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe nínú mi. Èyí ò ní ẹsẹ̀ wúrà, ẹsẹ̀ láti rántí, ẹsẹ̀ àkọ́kàn wa fún oṣù tuntun yìí, oṣù kẹwàá, 2024 ọdún àti ẹyọ mẹ́rin èyí tí a wà yìí. Mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sínú oṣù tuntun ọ̀hún. Bí eré bí àwàdà ọdún yìí náà ti ń lọ nìyẹn o. Àdúrà mi ni wípé Ọlọ́run tó sọ èmi àti yín dé ìkóríta tá a dé yìí nínú ọdún yìí yóò sọ wa parí rẹ̀. Ayọ̀ la fi parí ọdún yìí, ayọ̀ náà la sì tó fi wọnú òmíì ní orúkọ Jésù Kristi. Ní oṣù tó kọjá, níbi a parí ẹ̀kọ́ wa sí lọ́sẹ̀ tó kọjá, òun náà ni lórí orin ìyìn àti ọpẹ́ sí Ọlọ́run. A rí bí Mósè àti ẹ̀gbọ́n rẹ̀ obìnrin Míríámù bá méjèèjì ṣe darí tọkùnrin tóbìnrin Ísírẹ́lì láti gbégbá ìyìn, gbégbá ọpẹ́ sí Ọlọ́run fún ìṣẹ́gun tó fún wọn lórí àwọn ọmọ ogun Íjíbítì, ọmọ ogun Fáráò tí gbogbo wọn run ṣẹ́mú
sínú Òkun Pupa. Lóṣù yìí tí í ṣe oṣù kẹwàá tí a wà nínú rẹ̀ yìí, èyí tí ó jẹ́ ẹ̀sìn ọ̀rọ̀ wa fún gbogbo oṣù yìí tá a máa kẹ́kọ̀ọ́ lé lórí òun náà ni àwọn orin inú májẹ̀mú láéláé. Àwọn orin inú májẹ̀mú láéláé. Láàrin oṣù yìí a máa kọ́ bí iṣu ṣe kú, bọ́bẹ̀ ṣe bẹ́, bí àwọn orin yìí ṣe hù jáde táwọn ọmọ Ísírẹ́lì ń kọ wọ́n, àti àwọn ẹ̀kọ́ tí àwọn orin wọ̀nyí tí wọ́n kọ́ wa lónìí. Orin àkọ́kọ́ tí a sì fi kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ òun náà lórin tí mo kà tán fún wa ní ìsìn yẹn, orin ìkọkàndínláàádọ́ta 51, ẹsẹ̀ tí a ó yọ̀kà nínú rẹ̀ bí mo ṣe kà á fún wa. Ṣé ẹ rí orin Dáfídì, orin ìkọkànléníàádọ́ta yẹn 51, orin yẹn ó jẹ́ orin tí Dáfídì fúnra ara rẹ̀ gangan tí ó kọ. Ó jẹ́ orin tí Dáfídì fúnra ara rẹ̀ gangan tó kọ. Kì í ṣe gbogbo orin tó wà nínú ìwé tá à ń pè ní orin Dáfídì ló jẹ́ pé Dáfídì gangan ló kọ gbogbo wọn, rárá o. À ń fi orúkọ rẹ̀ pè ní. Àwọn èyí tó kọ fúnra ara rẹ̀ ń bẹ, ṣùgbọ́n ọ̀kan nínú àwọn èyí tó jẹ́ pé òun gangan fúnra ara rẹ̀ kọ òun ni èyí tá à ń kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ ní ọ̀sẹ̀ yìí, èyí tí í ṣe orin ẹyọkan ó lé ní àádọ́ta. Nínú orin Sáàmù yìí, ó ní a ti rí tí Dáfídì sì gbé orin ẹ̀bẹ̀ sókè sí Ọlọ́run nítorí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀. Kí ni ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ tí ó fi kọ orin yìí? A máa tú yẹ́bẹ́yẹ́bẹ́ nínú ẹ̀kọ́ wa. Abala mẹ́ta òun la pín ẹ̀kọ́ náà sí. Abala àkọ́kọ́ rẹ̀ òun la pè ní ẹ̀bẹ̀ fún àánú. Ẹ̀bẹ̀ fún àánú, èyí òun sì ní í ṣe pẹ̀lú orin Dáfídì yẹn, orin ìkọkànléníàádọ́ta ẹsẹ̀ ìkíní sí ìkẹrin. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá ti sọ wípé ilẹ̀ tí ọ̀bá tójú ẹni sú, òkun rẹ̀ ṣòro rìn. Kí ló fa ẹ̀bẹ̀ fún àánú? Bí èbá jẹ́ pé èèyàn bá ṣẹ̀, kò ní máa bẹ̀bẹ̀ fún àánú. Kí ló mú Dáfídì tó fi ń bẹ̀bẹ̀ fún àánú? Èyí ni ó gbé wa lọ sínú ìwé orin Dáfídì. Ìwé tí ó gbé wa kúrò nínú ìwé orin Dáfídì tí ó gbé wa padà sí ìwé Sámúẹ́lì kejì, orí ìkọkànlá àti orí kejìlá. Níbẹ̀ láti rí bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe bẹ, orin tí a fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ yìí tí í ṣe orin ẹyọkan ó lé ní àádọ́ta nínú ìwé orin Dáfídì. Sámúẹ́lì kejì, orí ìkọkànlá àti orí ìkejìlá ń bẹ ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ tó bí orin Dáfídì, orin ìkọkànléláàádọ́ta ń bẹ ló wà. Kí sì ni ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀? Ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ òun náà ni wípé Dáfídì ó bá ọ̀kan nínú àwọn ìyàwó ọmọ ogun rẹ̀ tó jólóòtọ́ sí, ó bá ṣeré ìfẹ́. Eré ìfẹ́ náà sì doyún. Àti wá gbọ́ pé mi odidi ọba, mo bá ìyàwó ọmọ ogun mi sùn, mo sì fún un lóyún. Àti gbọ́ yìí ló mú kí Dáfídì bẹ̀rẹ̀ sí ronú pé kí la ṣe o tí a fi dọ́ọ̀bò ọ̀rọ̀ yìí tí Olúwarẹ̀ òfin ní ṣẹ̀sín lójú ọmọ aráyé. Eléyìí ló mú kí Dáfídì kó ránṣẹ́ pé ọmọ ogun yẹn, àwọn ọmọ ogun yẹn sì ń jagun lọ́wọ́lọ́wọ́ níbìkan. Ló bá ṣe ránṣẹ́ pé ọ̀gá ológun nu pé ẹ bá ń fi lágbájá ránṣẹ́, ọ̀rọ̀ pàtàkì wà. Nígbà tí wọ́n sì fi ọkọ ìyàwó ránṣẹ́, ọkọ ìyàwó là ń pè ní Ùráyà. Nígbà wọ́n fi ránṣẹ́, ńdé tí Ùráyà dé báyìí, tọ̀yàyà òun lọba Dáfídì fi kú lóyè kí káàbọ̀. Ṣé àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá ní ẹni tí a bá pa ń bọ́ làábọ̀? Wọ́n kí tọ̀yàyà lẹ́yìn náà ló ní yóò ti rẹ̀ ọ́ báyìí, ọ̀dà máa lọ lẹ́kọ̀ọ́ lọ sinmi, tó bá di láàárọ̀ la kọ́ padà wá. Èrò Dáfídì ní wípé tó bá ti lè lọ lé, yóò sùn díjọ́ kejì, òun àtìyàwó rẹ̀ ọkọ lura wọn, mo lè tan ọkọ sí pé òun ló ní oyún ọ̀hún.
ṣùgbọ́n Ùráyà olóòótọ́ ni nínú iṣẹ́ ológun tó gbà lábẹ́ Dáfídì. Ó rò nínú ọkàn rẹ̀ pé àti gbọ́ pé àwọn ẹgbẹ́ mi ń bẹ lójú ogun, èmi sì ń padà lọ ilé lọ báyàwó mi sùn. Kò lọ sílé o, ààfin ọba níbi àwọn ẹ̀ṣọ́ ẹgbẹ́ rẹ̀ wà, ńbẹ̀ náà ló sùn mọ́júmọ́ ọjọ́ òun. Àkọsílẹ̀ yìí wà nínú Sámúẹ́lì kejì orí 11 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 6 títí dé ẹsẹ̀ 9. Ìgbà tí Dáfídì rí pé yìí ò ṣiṣẹ́, ń gbòdìjọ́ kejì Dáfídì bá pè é lọ́ba rọ́ lọ́tí yó. Èrò rẹ̀ ni pé ń gbọ̀ bá mu tí yóò ta bìnàbìnà lọ lé. Ṣùgbọ́n ńgbà tí Ùráyà mutí tó yó tán, ó mutí yó ni ọtí ó pa lóòótọ́, ṣùgbọ́n kò pa iyè inú rẹ̀. Ùráyà ò tún lọ lé, ó tún sùn pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ ẹgbẹ́ rẹ̀ láàfin ọba Dáfídì. Àkọsílẹ̀ yìí wà nínú àwọn ìwé Sámúẹ́lì kejì orí 11 ẹsẹ̀ 10 sí 13. Ìgbà tí ìgbésẹ̀ méjèèjì yìí wá kùnà, Dáfídì wá rò wípé ẹrù ò gbọdọ̀ kọ òkè kọkọlẹ̀ kọmọ ní ibi tá a gbé kà. Akúkú ti ṣe gbogbo tó yẹ á ṣe. Nígbà tó sì ti kọ̀ tí ò gbọ́n, nítòkù náà ni pé ká gbẹ̀mí ẹ̀. Bí Dáfídì ṣe pinnu nù láti gbẹ̀mí ọmọ ogun rẹ̀ tó fúnyàwó ẹ̀ lóyún. Ó sì kọ lẹ́tà, ó sì gbé lẹ́tà pé kí wọ́n pa Ùráyà. Lẹ́tà kú ó gbélé ẹni tí ó kú lọ́wọ́. Ẹni tí ó kú náà sì gbé lẹ́tà láìsí wò láìmọ tí mẹ́nu rẹ̀, ó sì lọ fọ́gá rẹ̀. Ọ̀gá rẹ̀ sì mú lọ, ọ̀gá rẹ̀ sì gbé ó wò. Tí bẹ́ẹ̀ náà ni pé níbi tó gbú ogun bá ti lé ẹtì síbẹ̀ kẹ́ẹ̀sì padà lẹ́yìn rẹ̀ káwọn ọmọ ogun àwọn ọ̀tá pa á. Wọ́n sì ṣe bẹ́ẹ̀ lóòótọ́. Àwọn ọ̀tá sì pa àwọn ará Ámónì tí wọ́n bá jagun, wọ́n sì pa Ùráyà. Àkọsílẹ̀ yìí náà ń bẹ nínú orí 11 ìwé àwọn ọba kejì, èyí tí mò ń ti ń tọ́ka yín sí láti ẹ̀ẹ̀kan. Pàápàá jùlọ tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 14 àti 15 àwọn ọba kejì orí 11, ẹ jẹ́ tí ẹ̀ka ẹsẹ̀ 14 àti 15 kí gbogbo wa jọjọ gbà. Ṣé Bíbélì yín wà lọ yín? Ẹ jẹ́ jọjọ ka ẹsẹ̀ 14 àti 15 ká jọjọ gbọ́. Ìwé mímọ́ ní ó sì ṣe ní òwúrọ̀, Dáfídì sì kọ̀wé sí Jóábù olórí ogun. Dáfídì ní jẹ́ bá Jóábù. Ó sì fi rán Ùráyà. Ó sì kọ sínú ìwé pé fi Ùráyà síwájú ibi tí ogun gbé lé, kí ẹ sì bó o sílẹ̀. Ẹ bó o sílẹ̀ padà lẹ́yìn ẹ̀, kí wọ́n lè kọlù ó sì kú. Níbi ogun bá lé, ẹ tì í síbẹ̀, ẹ bó o lẹ̀, ẹ padà lẹ́yìn ẹ̀, kí àwọn ọ̀tá ó lè kọlù ó sì kú. Lẹ́tà tí ó ṣekú pa Ùráyà la gbé lé Ùráyà lọ́wọ́, ó sì gbà á pẹ̀lú ọkàn kan. Ó sì lọ, ó gbé fọ́gá rẹ̀. Ńgbò débẹ̀ lóòótọ́, ọ̀gá òṣè méjì tí ọba Dáfídì ní ó ṣe, Ùráyà sì kú. Ṣe yín un lé ní àbéjì ni. Ńgbò ó kú tán, lẹ́yìn ọjọ́ 2-3 tó kú tán, ọba Dáfídì bá nítọ̀, kí ló kù tá ṣe? Ẹni ó ti torí rẹ̀ pa, ọya mọ́ bọ́, ó ti dìyàwó mi náà nù. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọ ka àwọn Sámúẹ́lì kejì yẹn. Sámúẹ́lì kejì orí 11 ẹsẹ̀ 26 àti 27. 11, 26 and 27. 2 Samuel orí 11 ẹsẹ̀ 26 26. Bíbélì ní nígbà tí aya Ùráyà gbọ́ pé Ùráyà ọkọ rẹ̀ kú, ó gbààwẹ̀ nítorí ọkọ rẹ̀. Ẹsẹ̀ 27 tá ń lọ gangan. Nígbà tí àwẹ̀ náà sì kọjá tán, Dáfídì sì ránṣẹ́, ó sì mú wá sílé rẹ̀. Òun sì wá di aya rẹ̀, ó sì bí ọmọkùnrin kan fún un. Bí ìyàwó Ùráyà ṣe di ìyàwó Dáfídì ọba nù, ó tó kàn yín kún. Dáfídì rò wípé àṣírí òun ti bò, kò sẹ́ni tó ráṣírí mọ́.
ṣùgbọ́n àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá ní àmọ́ òkun jálè bọ́ba ayé ọ̀bá rí ọ tọ̀run wò ọ́. ìdí nìyẹn nínú gbólóhùn tó parí ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ìwé Samuel kejì orí ìkọkànlá yẹn, Samuel kejì orí ìkọkànlá, gbólóhùn tó parí ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n 27, ìwé mímọ́ ní ṣùgbọ́n nǹkan náà tí Dáfídì ṣe ó burú níwájú Olúwa. nǹkan náà tí Dáfídì ṣe ó burú níwájú Olúwa. torí ipò wa burú níwájú Olúwa. nínú orí kejìlá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní, Ọlọ́run wá rán ọ̀kan nú àwọn ìránṣẹ́ rẹ̀ wòlíì Nátánì pé lọlẹ̀ fi yọ ìpín lójú ọkùnrin kó fi hàn. ìpín tí ń bẹ lójú ọkùnrin ọba Dáfídì lọ yọ kó fi hàn. wòlíì Nátánì sì lọ, ó sì fi ọgbọ́n Ọlọ́run ó fi yọ ìpín tí ń bẹ lójú Dáfídì ọba, ó sì fi hàn. bó ló ṣe yọ? ó déwájú ọba, ó ní tó kábíyèsí, ọ̀rọ̀ kan ni mo mú wáwájú yín o. wọ́n lọ́ba ń jẹ́ ọ, ọba ń jẹ́ ọ, ọba ń jẹ́ ọ, ọba ń jẹ́ ọ. ọkùnrin kan ń lù yìí ni o. ó ní owó, ó ní ọrọ̀, ó láìmọye àgùntàn, ó ní àìmọye màálù. ọkùnrin kan náà sì wà, tálákà ni, ẹyọ àgùntàn kan ṣoṣo ló ní. òun àtàgùntàn ni a máa jọ wọlé, ni a jọ máa jáde torí kò pé méjì. ṣùgbọ́n àlejò bá olówó yìí, àlejò wá ń wá nǹkan tí ó fi ṣe àwọn àlejò rẹ̀. nínú àìmọye àgùntàn rẹ̀ kò pa kankan, nínú àìmọye màálù rẹ̀ kò rí èyí tí ó pa tí ó fi ṣàlejò. ẹyọ kan ṣoṣo tí tálákà ní yìí ló sì mú, ló sì pa. ọ̀rọ̀ tí mo mú wáwájú yínú kábíyèsí o. kábíyèsí ò tí ìjọ sọ̀rọ̀ tán tí kábíyèsí fi dájọ́ kú fún ọkùnrin yẹn. ó ní ẹni tó ṣerú nǹkan kíkú ni ó kú. ibẹ̀ ni wòlíì Nátánì, ìwọ lẹni náà, you are the man, ìwọ lẹni náà. bí ìgbà tẹni ó mutí yó ni wéré lọ ti dá lójú rẹ̀. ìgbà yẹn ni wòlíì Ùráyà wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí kí bẹ́ńdẹ́ sínú. Ọlọ́run ṣèyí fún ọ, Ọlọ́run ṣèyí fún ọ, Ọlọ́run ṣèyí fún ọ, Ọlọ́run ṣèyí fún ọ. kápẹ́lẹ́ yìí ọ̀wá tó ni tó o bá béèrè ìbá tún ṣe fún ọ jù bẹ́ẹ̀ lọ. ìwọ sì wá sùn ti ìyàwó ọmọ ogun rẹ. ó ṣe tó burú yìí lójú Olúwa, ó tó fi ìdààmú nẹ̀ pa á. nígbà tí ojú Dáfídì ṣí sí ọ̀rọ̀ tí wòlíì Nátánì ń sọ, kí ni Dáfídì ṣe? ibi tẹ́kọ̀ọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti bẹ̀rẹ̀ nù, tí à ń kọ́, tá ń lọ kọ́ nínú orin Dáfídì. kí ni Dáfídì ṣe? Sámúẹ́lì kejì orí ìkejìlá ẹsẹ̀ ìkẹtàlá, ó sọ fún wa pé Dáfídì sì wí fún Nátánì pé èmi ṣẹ̀ sí Olúwa. nígbà tí wòlíì Nátánì ṣí Dáfídì lójú láti rí ẹ̀ṣẹ̀ rẹ̀, Dáfídì ò jiyàn, ọ̀rọ̀ rẹ̀ wá dàbí ẹni bí ọ̀rọ̀ panṣágà tá a ká mórí obìnrin olóbin. kò sí nǹkan kan tí ó ṣe mọ́, ó ń jẹ́wọ́ ni, ó ń pàpà tẹnu jẹ́wọ́ ni, èmi ṣẹ̀ sí Olúwa. ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ yẹn lẹ́kùnrẹ́rẹ́, òun wá ní orin Dáfídì, orin ìkọkànléníàádọ́ta ẹsẹ̀ mẹ́rin àkọ́kọ́ ló wá ń sọ fún wa. ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀, èmi ṣẹ̀ sí Olúwa. ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ló wá ń fi ń bẹ̀bẹ̀ fún àánú nínú ẹsẹ̀ ìkíní sí kẹrin tó fi ní Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí ìrọ̀nú ọ̀pọ̀ àánú rẹ̀, nu ìrékọjá mi nù kúrò, wẹ̀ mí ní àwẹ̀mọ́ kúrò nínú àìṣedéédéé mi, kí o sì wẹ̀ mí kúrò nínú ẹ̀ṣẹ̀ mi, nítorí mo ti jẹ́wọ́ ìrékọjá mi, nígbà gbogbo ni ẹ̀ṣẹ̀ mi ń bẹ níwájú mi. ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí, tí mo ṣe búburú yìí níwájú rẹ, kí a lè dá ọ láre nígbà tí ìwọ bá ń sọ̀rọ̀, kí ara rẹ kí ó lè mọ́ nígbà tí ìwọ bá ń ṣe ìdájọ́. bíṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́nu. tó sún Dáfídì tó fi kọ orin 50 nù. yìí tó mú tó fi ń bẹ̀bẹ̀ fún àánú nù. nínú ẹsẹ̀ àkọ́kọ́ orin yẹn,
Dáfídì wá gbé ẹ̀bẹ̀ rẹ̀ fún àánú lórí àbùdá Ọlọ́run méjì. Àbùdá Ọlọ́run àkọ́kọ́ tó gbé ẹ̀bẹ̀ rẹ̀ fún àánú lé òun ni ìfẹ́ Ọlọ́run tí kì í yẹ̀ láí. Ìfẹ́ Ọlọ́run sí ènìyàn tí kì í yẹ̀ láí. Ìfẹ́ Ọlọ́run sí ènìyàn tí ó ga débi pé ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni. Ìwé ìrere Jọ́ọ̀nù orí 3 ẹsẹ̀ 16. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni kí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ Ọlọ́run tí kì í yẹ̀ yìí ó ní nǹkan àkọ́kọ́ tí Dáfídì gbé ẹ̀bẹ̀ rẹ̀ fún àánú lé nígbà tí ń sọ̀rọ̀ ní ẹsẹ̀ 1. Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ tí kì í yẹ̀. Ohun kan kejì tó gbé ẹ̀bẹ̀ rẹ̀ fún àánú lé nínú ẹsẹ̀ àkọ́kọ́ náà ni àánú Ọlọ́run, ìrọ́nú ọ̀pọ̀ àánú Ọlọ́run nínú ẹsẹ̀ 1 orin Dáfídì nǹkan náà, orin ẹyọ kan ó lé 50. Ó ní Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ. Aláàánú lọ́lọ́run. Àánú Ọlọ́run tóbi, ó kàǹkà. Àánú rẹ̀ ní jẹ́ kó ṣe sí wa bí ẹ̀ṣẹ̀ wa ṣe pè fún. Àánú rẹ̀ ní máa jẹ́ kí ó má fi pàṣán ìbáwí rẹ̀ kó fi pa wá run. Dáfídì sì mọ̀ pé ìfẹ́ Ọlọ́run kì í yẹ̀. Dáfídì mọ̀ pé aláàánú lọ́lọ́run. Nítorí náà ó lo àbùdá Ọlọ́run méjèèjì yìí láti bẹ̀bẹ̀ fún àánú. Nígbà tó wá gbára lé àwọn àbùdá méjèèjì yìí láti bẹ̀bẹ̀ fún àánú, kí wá ni àwọn kókó nǹkan tó bẹ̀bẹ̀ fún? Àwọn kókó nǹkan 3 ló bẹ̀bẹ̀ fún. Nǹkan àkọ́kọ́ tó bẹ̀bẹ̀ fún nínú abala kejì ẹ̀kọ́ yìí, nínú abala àkọ́kọ́ ẹ̀kọ́ yìí, ó ní pé ó bẹ̀bẹ̀ wípé kí Ọlọ́run kí ó nu ìrékọjá òun nù kúrò. Nínú ẹsẹ̀ àkọ́kọ́ ìwé náà ni Ọlọ́run ṣàánú fún mi, nú ìrékọjá mi nù kúrò. Ẹnìkan ó sì béèrè wípé kí ni ìrékọjá? Ìrékọjá ni ìkọjá àyè ẹni. Ìrékọjá ni ríré òfin, ríré àṣà, ríré àgbékalẹ̀ àwọn èèyàn kọjá àti tọlọ́run. Nínú ẹ̀kọ́ yìí, ó lòdì sí àṣà àwọn ọmọ Ísírẹ́lì, ó lòdì sí ìṣe wọn kí olórí ogun kó báyàwó ọmọ ogun sùn ó sì fún lóyún. Àṣà àti ìṣe àwọn ọmọ Ísírẹ́lì, àwọn Hébérù, ó takò pátápátá. Ó sì takò ìfẹ́ Ọlọ́run pàápàá. Tá ń pè ń rékọjá nù. Ríré àgbékalẹ̀ àṣà ìran ènìyàn kan, ríré àgbékalẹ̀ òfin àwọn ènìyàn kan, ríré àgbékalẹ̀ òfin Ọlọ́run kọjá là ń pè ní rékọjá. Eléyìí tí Dáfídì ṣe nínú àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú ìyàwó Ùráyà. Ohun kan kejì tó bẹ̀bẹ̀ fún, tó fi béèrè fún àánú nínú ẹsẹ̀ ìkejì yẹn, òun náà ni pé ó ní wẹ̀ mí ní àwẹ̀mọ́ kúrò nínú àìṣedéédéé mi. Àìṣedéédéé ni nǹkan búburú téèyàn ṣe. Nǹkan tó burú, nǹkan tí ò sí gbọ́ létí téèyàn ṣe. Kí sì ni tó burú tí ò sí gbọ́ létí tí Dáfídì ṣe ní? Ní tó burú tó kọ́kọ́ ṣe ni pé ń bá ìyàwó ọmọ ogun rẹ̀ sùn. Ohun tó burú kejì tó ṣe òun ni wípé ó fún ìyàwó ọmọ ogun rẹ̀, ó fún lóyún. Ohun tó burú tó wá pa bámbárí rẹ̀ tó ṣe ni pé ó wá pa ọmọ ogun láti bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. Eléyìí ní ń béèrè fún pé Olúwa, ẹ wẹ̀ mí ní àwẹ̀mọ́ kúrò nínú gbogbo àìṣedéédéé yìí. Ẹ̀bẹ̀ kẹta tó bẹ̀ lọ́wọ́ Ọlọ́run òun ni pé ó bẹ̀ Ọlọ́run pé kí Olúwa kó wẹ òun nù kúrò nínú ẹ̀ṣẹ̀ òun. Ẹnìkan ó tún béèrè wípé kí ni ẹ̀ṣẹ̀? Ẹ̀ṣẹ̀ òun ni kíkùnà nínú ìfẹ́ Ọlọ́run, kíkùnà nínú
gbèdéke Ọlọ́run, kó kùnà nínú gbèdéke tọ́lọ́run gbé kalẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé nínú lẹ́tà tí Paul kọ sí àwọn ará Róòmù orí 3 ẹsẹ̀ 3-20, Paul apọ́stélì ní gbogbo ènìyàn ló sá ti ṣẹ̀. Nígbà wọ́n wá ṣẹ̀ kí wọ́n ṣe, wọ́n ti kùnà ògo Ọlọ́run. So ẹ̀ṣẹ̀ ò ní kíkùnà nínú ògo Ọlọ́run, kíkùnà nínú ìfẹ́ Ọlọ́run, kíkùnà nínú gbèdéke tí Ọlọ́run tó ṣe kí ni o tó gbé kalẹ̀. Mímọ́ kún ojú òṣùwọ̀n Ọlọ́run là ń pè ní ẹ̀ṣẹ̀. Eléyìí ó ní nǹkan kẹta tí Dáfídì tó bẹ̀bẹ̀ fún pé kí Olúwa kí ó wẹ òun kúrò nínú ìkùnà òun, àìkójú òṣùwọ̀n òun. Nígbà tí wòlíì Nátánì tí sì ń ṣí Dáfídì lójú sí gbogbo búburú tó ṣe, kò ṣàìpàkíyèsí rẹ̀ sí ẹ̀ṣẹ̀ rẹ̀ yìí. Tẹ́ ẹ bá wo àwọn ìwé Sámúẹ́lì kejì yẹn, tẹ́ ẹ bá wo orí 12 ẹsẹ̀ 7-9 ó là mọ́lẹ̀ ńbẹ̀. Wòlíì Nátánì ó là mọ́lẹ̀ fún Dáfídì ńbẹ̀. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọjọ kà á. Sámúẹ́lì kejì orí 12 ẹsẹ̀ 7-9. Ìwé mímọ́ ní Nátánì sì wí fún Dáfídì pé ìwọ ni ọkùnrin náà. Báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, èmi fi ọ́ jọba lórí Ísírẹ́lì, èmi sì gbà ọ́ lọ́wọ́ Sọ́ọ̀lù, èmi sì fi ilé olúwa rẹ fún ọ, àti àwọn obìnrin olúwa rẹ mo fi wọ́n sí àyà rẹ. Èmi sì fi ìdílé Ísírẹ́lì àti Júdà mo fi fún ọ. Ìbá tilẹ̀ ṣe pé èyí ní kéré, èmi ìbá sì fún ọ ní nǹkan tó jù báyìí. Ẹsẹ̀ 9. Èé wá ṣe tí ìwọ fi kẹ́gàn ọ̀rọ̀ Olúwa, tí ìwọ ṣe nǹkan tí ó burú ní ojú rẹ̀, àní tí ìwọ fi idà pa Ùráyà ará Hítì, àti tí ìwọ fi mú obìnrin rẹ̀ láti fi ṣe obìnrin rẹ̀. Ìrékọjá búburú ẹ̀ṣẹ̀ Dáfídì, àwọn àgbékalẹ̀ Ọlọ́run tí Dáfídì tí ò kojú òṣùwọ̀n rẹ̀ ò nìyẹn. Láì ní wá fi ṣe gbogbo pátí Dáfídì ń sà láti bu ẹ̀ṣẹ̀ yìí mọ́lẹ̀. Nínú ẹsẹ̀ 3 orin Dáfídì táàtí ń kẹ́kọ̀ọ́ yìí, orin 51 nínú ẹsẹ̀ 3 rẹ̀, ó jẹ́wọ́ wípé ẹ̀rí ọkàn mi ò jẹ́ ìsinmi. Bó tiẹ̀ jẹ́ pé mò ń tiraka pé kí n bo ẹ̀ṣẹ̀ yìí mọ́lẹ̀, ẹ̀rí ọkàn ò jẹ́. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ wo ẹsẹ̀ 3 yẹn. Bíbélì ní nítorí mo jẹ́wọ́ ìrékọjá mi, nígbà gbogbo ní ẹ̀ṣẹ̀ mi ń bẹ níwájú mi. Ẹnìkan wá béèrè wípé kí ló jẹ́ kẹ́ṣẹ̀ rẹ̀ máa wà níwájú rẹ̀ nígbà gbogbo? Kò sí nǹkan míì tó jẹ́ kẹ́ṣẹ̀ rẹ̀ máa wà níwájú rẹ̀ nígbà gbogbo ju pé ẹ̀rí ọkàn rẹ̀ ń dá lẹ́bi lọ. Ẹ̀rí ọkàn ní ń gbé ẹ̀ṣẹ̀ rẹ̀ káwájú rẹ̀ nígbà gbogbo. Ìdí nìyí ńgbà òde ẹsẹ̀ 4 tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ yìí ti wá sí ìdánudúró, tó fi jẹ́wọ́ níwájú Ọlọ́run pé lóòótọ́ mo ṣẹ̀ sí Ùráyà, mo ṣẹ̀ sí ìdílé rẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀, ṣùgbọ́n ẹ̀yin Ọlọ́run Olódùmarè nìkan ni mo ṣẹ̀ sí, tí mo sì ṣe èyí tó burú yìí lójú yín, ẹ jọ̀ọ́ ẹ dáríjì mí. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọ ka ẹsẹ̀ 4. Ìwé mímọ́ ní ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí, tí mo sì ṣe búburú yìí níwájú rẹ, kí a lè dá ọ láre nígbà tí ìwọ bá ń sọ̀rọ̀, kí ara rẹ kí ó lè mọ́ nígbà tí ìwọ bá ń ṣe ìdájọ́. Ẹ̀bẹ̀ Dáfídì fún àánú nù. Kò ṣe wọ́n ní wọ́n pé ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ni, ó sì túraká níwájú Olúwa. Ṣé àwọn baba wa nílẹ̀ Yorùbá sì ní ẹlẹ́jọ́ bá mẹjọ́ rẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Bẹ́lẹ́jọ́ bá mẹjọ́ ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Dáfídì mọ̀ pé òun jẹ̀bi. Ìdí nìyẹn nú Sámúẹ́lì kejì orí 12 ẹsẹ̀ 13, nígbà tí Dáfídì jẹ́wọ́ pé
èmi ṣẹ̀ sólúwa. Lẹ́sẹ̀kẹsẹ̀ nínú ẹsẹ̀ ìkẹtàlá náà ni ohùn Olúwa ti wá fún Nátánì tó sì jẹ́ fún Dáfídì wípé Olúwa pẹ̀lú sì ti mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, ìwọ kì yóò kú. Torí pé Dáfídì ti di apànìyàn nígbà tó ti pa Ùráyà nítorí ìyàwó rẹ̀ tó fún lóyún, ṣùgbọ́n torí pé fínúfíndọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ó sì kọ̀ sílẹ̀, ó ra àánú gbà. Èyí sì jẹ́ ẹ̀kọ́ fún èmi àti yín. Níbo lèmi àti yín náà ti ń ṣì dípò tá a fi máa bu ẹ̀ṣẹ̀ wa mọ́lẹ̀? Aláàánú lọ́lọ́run, ẹ jẹ́ á jẹ́wọ́ rẹ̀ ká sì kọ̀ sílẹ̀. Ibi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó ti tẹnubodò tó ti mú mi nù. Kìí wá ṣe pé Dáfídì béèrè fún àánú nìkan. Ní abala kejì ẹ̀kọ́ wa yìí, Dáfídì bẹ̀bẹ̀ fún ìsọdọ̀tun. Àkọlé abala kejì ẹ̀kọ́ wa nù. Dáfídì bẹ̀bẹ̀ fún ìsọdi ọ̀tun. Èyí òun sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ ìkẹwàá, ìkọkànlá àti ìkejìlá sáàmù yẹn. Orin Dáfídì orin ìkọkànléláàádọ́ta, ẹsẹ̀ ìkọkànlá, ìkẹwàá, ìkejìlá, ìkọkànlá àti ìkejìlá. Ẹ gbọ́ bó ti wí lẹ́ẹ̀kan sí. Dá àyà titun sínú mi, Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sínú mi. Má ṣe sá mi tì kúrò níwájú rẹ, kí o má ṣe gba ìmímọ́ rẹ lọ́wọ́ mi. Mú ayọ̀ ìgbàlà rẹ tọ̀ mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi ró. Ní àfikún àdúrà fún àánú, ẹ̀bẹ̀ fún àánú, Dáfídì bẹ̀bẹ̀ fún ìsọdọ̀tun. Nǹkan mẹ́ta ló sì bẹ̀bẹ̀ fún ìsọdọ̀tun. Nǹkan àkọ́kọ́ tó bẹ̀bẹ̀ fún ìsọdọ̀tun ó ní pé ó bẹ Ọlọ́run wípé kó dá àyà tuntun sínú òun. Nínú ẹsẹ̀ ìkẹwàá, dá àyà tuntun sínú mi, Ọlọ́run. Dá àyà tuntun sínú mi, Ọlọ́run. Fún mi ní ọkàn tuntun. Nínú ọkàn, nínú Bíbélì, òun ni orísun èrò, òun ni orísun ibi tí a ti ń pètò, tá a ti ń pèrò gbogbo tá à ń ṣe. Tó bá wá rí bẹ́ẹ̀, Dáfídì ti pèrò ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó Ùráyà. Ó ti pèrò rẹ̀, ó ti parí ẹ̀nú ọkàn rẹ̀ kó tó di pé ó ṣe lórí ibùsùn. Nínú ẹ̀bẹ̀ rẹ̀ fún ìsọdọ̀tun yìí, wọ́n ń béèrè lọ Ọlọ́run, Olúwa dáyà tuntun sínú mi. Ọkàn tí ó kórìíra ẹ̀ṣẹ̀, Olúwa fi fún mi. Ìdí sì nìyí tí ìwé mímọ́ náà, ọ̀rọ̀ Ọlọ́run, tó fi máa ń kìlọ̀ fún wa wípé ká pa ọkàn wa mọ́ kúrò nínú ibi. Nǹkan kejì tó bẹ̀bẹ̀ fún, ó béèrè fún ẹ̀mí tó dúró ṣinṣin, ọkàn tó dúró ṣinṣin. Nínú ẹsẹ̀ ìkẹwàá náà, abala kejì rẹ̀, ó ní kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe nínú mi. Kí o fún mi ní ọkàn tó dúró ṣinṣin. Ọkàn tó dúró ṣinṣin, ó ní ọkàn tí yóò rí ẹ̀ṣẹ̀ tí ó sì sọ pé dá. Ọkàn tó dúró ṣinṣin ní ọkàn tó rí ẹ̀ṣẹ̀ tí ó ṣe kí ni o, tí ó ní wọ́n dá ọ. Ọkàn tó dúró ṣinṣin nù. Ẹnìkan sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kò ṣeé ṣe fún ènìyàn kó ní kí ẹyẹ má fò kọjá lórí òun. Lójoojúmọ́ bá a ti ń rìn ń gboro, bá a ti ń gbé nú ilé wa, làwọn ẹyẹ ń fò kọjá lórí òrùlé wa. Bá a bá wà nú ọkọ̀, wọ́n ń fò kọjá lórí ọkọ̀ wa. Bá a bá ń rìn lójú títì ń gboro, àwọn ẹyẹ ń fò kọjá lórí wa. A lè dá wọn dúró. Ṣùgbọ́n ẹyẹ tó bá wá lórí láyà tó ní orí wa lòun ó tẹ́ ìtẹ́ òun sí, òun ó sì máa gbé bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé ẹyẹ ń ṣe tán tí ó ṣe kíni, tí ó kú nù. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọkàn wa rí. Gẹ́gẹ́ bí ènìyàn, kò sí nínú ipá wa láti pé kí èrò ẹ̀ṣẹ̀ kọ́mọ sọ sọ́kàn mi. Agbára wa ò gbé. Kò sí ẹnikẹ́ni nínú wa tó agbára rẹ̀ gbé pé èrò ẹ̀ṣẹ̀ tí ẹ lè sọ sí mi lọ́kàn láéláé, irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Kò sí ẹni tó lè dá èrò ẹ̀ṣẹ̀ dúró pé kọ́mọ sọ lọ́kàn òun.
ṣùgbọ́n agbára tí gbogbo wa ní òun ni pé tí èrò ẹ̀ṣẹ̀ bá yọ lọ́kàn wa, tí èrò ẹ̀ṣẹ̀ ń bá wa lóun ó kàn dá òun ó jókòó, a ní agbára láti pa á. Bí a ṣe pa ẹyẹ tó lóun ó ṣe ìtẹ́ rẹ̀ sórí wa, bẹ́ẹ̀ náà la lágbára láti pa èrò ẹ̀ṣẹ̀ nínú ọkàn wa. Ṣùgbọ́n tá a bá kùnà tá a pa èrò ẹ̀ṣẹ̀ yẹn nínú ọkàn wa tó bá kàdá tó jókòó, a lè bọ́ ń bẹ̀ mọ́. Torí náà ni Dáfídì fi ń bẹ̀bẹ̀ nínú ẹsẹ̀ ìkẹwàá pé Olúwa fún mi ní ọkàn tó dúró ṣinṣin, ọkàn tó jẹ́ pé bí èrò ẹ̀ṣẹ̀ bá ti sọ sí lọ́kàn pé ní mọ̀ pa. Nǹkan kẹta tó bẹ̀bẹ̀ fún ìsọdọ̀tun ló wà nínú ẹsẹ̀ ìkọkànlá àti kejìlá ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ orin Dáfídì orin ìkọkànléláàádọ́ta. Ẹsẹ̀ ìkọkànlá àti kejìlá rẹ̀ ó ní, má ṣe sá mi tì kúrò níwájú rẹ̀, kí o má ṣe gba ẹ̀mí mímọ́ rẹ lọ́wọ́ mi. Mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi ró. Látìgbà tí Dáfídì ti báyàwó Ùráyà sùn, látìgbà tó ti rò tó ti parí ẹ̀ nínú ọkàn rẹ̀ kó tó di pé wá parí ẹ̀ lórí bẹ́ẹ̀dì rẹ̀, ìgbà yẹn ni òun àtọlọ́run ti kọ̀yìn síra wọn, lòun àtọlọ́run ò ti lájọṣepọ̀ mọ́. Torí pé ní tí ẹ̀ṣẹ̀ máa ń ṣe inú ayé èèyàn ni pé máa ya èèyàn nípa kúrò lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀, máa ya èèyàn nípa kúrò lọ́dọ̀ olùrànlọ́wọ́ rẹ̀, máa ya èèyàn nípa kúrò ní orísun ìbùkún rẹ̀. Ṣùgbọ́n nínú ẹsẹ̀ ìkọkànlá àti kejìlá, Dáfídì ń béèrè wípé àjọṣepọ̀ tó ti sọnù látijọ́ yìí, Olúwa ẹ bá mi dá wọn padà. Àjọṣepọ̀ tó ti sọnù látijọ́ yìí, Olúwa ẹ jọ̀ọ́ ẹ bá mi dá wọn padà. Mò ń fi àjọṣepọ̀ yìí, ẹ má sá mi tì, ẹ má gba ẹ̀mí mímọ́ yín lọ́wọ́ mi, ẹ dá ayọ̀ ìgbàlà mi padà tọ̀ mí wá, ẹ fi ẹ̀mí òmìnira rẹ ẹ fi gbé mi ró. Ó ń béèrè fún àjọṣepọ̀ tó ti sọnù pé kó padà wá. Torí pé nínú àjọṣepọ̀ yẹn ni ìṣẹ́gun wà, nínú àjọṣepọ̀ yẹn ni ìbùkún wà, nínú àjọṣepọ̀ yẹn pẹ̀lú Ọlọ́run ni ìṣe rere wà, nínú rẹ̀ ni ìyè àìnípẹ̀kun pẹ̀lú wà. Torí náà ó ń béèrè fún ìmúpadàbọ̀sípò àjọṣepọ̀ tó gúnmọ́ èyí tó ti ní tẹ́lẹ̀ láàrin òun àti Ọlọ́run. Ó ń tẹ̀sẹ̀ sí máa ń ṣe nu, máa pínyàn yà pẹ̀lú Ọlọ́run ni, máa ń pínyàn yà pẹ̀lú ọmọnìkejì rẹ̀ pẹ̀lú. Ìdí nìyí tèmi àti yín gbọ́dọ̀ fi máa sá fún ẹ̀ṣẹ̀ nígbà gbogbo. A gbọ́dọ̀ máa sá fún ẹ̀ṣẹ̀ nígbà gbogbo. Agbára àtorí ọ̀fẹ́ tá a sì fi máa ṣe Ọlọ́run ó fún wa, àní ṣubú sínú ẹ̀ṣẹ̀. Èyí ló sún wa sí abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí, níbi tí Dáfídì tó ti bẹ̀bẹ̀ fún ìfọwọ́kàn. Ẹ̀bẹ̀ fún ìfọwọ́kàn, ìyún labala tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí. Àkọlé abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí náà sínú ẹ̀bẹ̀ fún ìfọwọ́kàn. Lábala tó ti bẹ̀bẹ̀ fún ìfọwọ́kàn yìí, nínú ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún sí ìkẹtàdínlógún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, orin Dáfídì orin 150, ẹ̀bẹ̀ fún ìfọwọ́kàn. Níbẹ̀ Dáfídì bẹ̀bẹ̀ ó ní, Olúwa ìwọ ṣí mi ní ètè, ẹnu mi ó sì fi ìyìn rẹ hàn, nítorí ìwọ kò fẹ́ ẹbọ tí èmi ìbá rú, inú rẹ kò sì dùn sí ọrẹ ẹbọ sísun. Ẹbọ Ọlọ́run ni ìròbìnújẹ́ ọkàn, ìròbìnújẹ́ àti ìrora àyà. Ọlọ́run ó ní ìwọ kì yóò kẹ́gàn. Ní abala tó gbẹ̀yìn yìí, Dáfídì ń bẹ̀bẹ̀ fún ìfọwọ́kàn Ọlọ́run. Ìfọwọ́kàn kíni? Ó ń bẹ̀bẹ̀ kí Ọlọ́run fọwọ́ kan ètè òun. Nínú ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún yẹn ó ní, Olúwa ìwọ ṣí mi ní ètè, ẹnu mi yóò sì máa fi ìyìn rẹ hàn. Látijọ́ tí Dáfídì ti pa tó ti dé nínú ọkàn rẹ̀ láti máa báyàwó Ùráyà sùn, látọjọ́ òun lẹ́nu rẹ̀ ò ti gbọpẹ́ mọ́, látọjọ́ òun lẹ́nu rẹ̀ ò ti gbàyìn mọ́, torí àjọṣepọ̀ òun àtọlọ́run ti pínyà. Ṣùgbọ́n ń béèrè fún ìfọwọ́kàn Ọlọ́run ní ètè rẹ̀, kí ẹnu rẹ̀ lè gba ọpẹ́, kí ètè rẹ̀ lè gba ìyìn sí Ọlọ́run. Ó sì mọ̀ wípé kò sírú ẹbọ tó ń lè rú tó lè dà, kò sírú ọrẹ tó ń lè mú wá tó lè jẹ́ tẹ̀wọ́gbà. Ìdí nu nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún tó fi ní, nítorí ìwọ kò fẹ́ ẹbọ
tí èmi ìbá rù, inú rẹ kò sì dùn sí ọrẹ ẹbọ sísun. Ó mọ̀ pé kò sọ́bẹ ẹbọ àbọrẹ tó lè mú wá tó lè ṣètẹ́wọ́gbà. Ó mọ̀ wípé ohun kan ṣoṣo tó ṣètẹ́wọ́gbà tó lè mú kéèyàn rí ojú rere Ọlọ́run lẹ́yìn tí ó ti rí òfin Olúwa kọjá, òun náà ni kí ènìyàn kó fínnúfíndọ̀ ronúpìwàdà pátápátá, kó sì yí padà sí Ọlọ́run rẹ̀. Eléyìí sì ni Dáfídì ṣe nígbà tó dé ẹsẹ̀ ìkẹtàdínlógún tí ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí tó ti parí, nígbà tó ní ẹbọ ọkàn, ẹbọ Ọlọ́run ni ìròbìnújẹ́ ọkàn. Ìròbìnújẹ́ àti ìrora àyà Ọlọ́run ò ní kí ìwọ kì yóò gàn. Ìtí ń sọnú ẹsẹ̀ ìkẹtàdínlógún ni wípé ohun tó ṣètẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ó ní ọkàn tí ó rí àṣìṣe rẹ̀ tó sì kọ̀. Ọkàn tó mọ̀ pé òun ṣàṣìṣe, tó sì gbà pé òun ṣàṣìṣe, tó sì jẹ́wọ́ rẹ̀, tó sì kọ̀ sílẹ̀, òun ló ṣètẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Dáfídì mọ̀ pé òun ti ṣìṣe. Ìdí nìyí nínú Sámúẹ́lì kejì orí ìkejìlá ẹsẹ̀ ìkẹtàlá, Sámúẹ́lì kejì orí ìkejìlá ẹsẹ̀ ìkẹtàlá, nígbà tó jẹ́wọ́ pé mo ti ṣẹ̀ sí Olúwa, nígbà kété tí ó ń gba ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ tó sì jẹ́wọ́ rẹ̀ yẹn, nínú ẹsẹ̀ ìkẹtàlá náà ohùn Ọlọ́run ti wá látẹnu Nátánì wòlíì pé adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́, ò ní kú, torí n tí ó lẹ́tọ̀ọ́ sí gẹ́gẹ́ bí apààyàn tó pa Ùráyà, oníkú náà kú. Ṣùgbọ́n torí pé ó ti mẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́sẹ̀, ó sì gbà bẹ́ẹ̀, ó sì jẹ́wọ́ rẹ̀, ó sì pinnu láti kọ̀ sílẹ̀, ó rí ìdáríjì gbà, ó ráàánú gbà, adarí ìrékọjá rẹ̀ jì, adarí búburú tó ṣe jì, adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì. Ọlọ́run sì ń dáríjì ẹlẹ́ṣẹ̀ títí di òní. Ìdí nìyẹn tọ́kan nú àwọn orin wa fi ní Jésù gbà gbogbo ẹlẹ́ṣẹ̀, kéde rẹ̀ fún gbogbo ẹ̀dá, tó ti yapa ọ̀nà ọ̀run lẹ̀, àtàwọn tí ń jáfara, kọ lórin kò sì tún kọ. Kristi ń gbà gbogbo ẹlẹ́ṣẹ̀, jẹ́ kí náà dájú pé Kristi ń gbà gbogbo ẹlẹ́ṣẹ̀. Kristi ń gbà gbogbo ẹlẹ́ṣẹ̀. Kristi ń gbà gbogbo ẹlẹ́ṣẹ̀, ó sì ń gbà ọ́, ó sì ń gbà mí. Àdúrà mi ni pé oore ọ̀fẹ́ tá a fi dúró títí dópin, Olúwa ó fi fún wa. Àmín. Níbi tí ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí tí ó ti tẹnubodò, tí ó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọ ilé wa, mo fẹ́ ṣe àtẹnumọ́ àwọn kókó bíi méjì àbí mẹ́ta nínú ẹ̀kọ́ yìí. Kókó àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ ń bẹ̀, òun náà ni wípé ìfòróróyàn kò dá ìdánwò dúró. Àbẹ́ ẹ̀ gbọ́, ìfòróróyàn kò dá ìdẹwò dúró. Wòlíì Sámúẹ́lì ló da òróró lé ọba Dáfídì lórí tó fi jẹ ọba. Ṣùgbọ́n ìfòróróyàn tí Sámúẹ́lì tó dà lé Dáfídì lórí kò dá Dáfídì dúró kó má bá ìyàwó sùn. Ẹ̀yin olùgbọ́ mi, ẹ má gbára lé ìfòróróyàn pé yóò gbà yín lọ́wọ́ ìdánwò. Ìfòróróyàn ò dá àdẹwò dúró. Nǹkan kejì tí mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí ni pé ìgbàgbọ́ nínú Jésù Kristi, òun náà kì í ṣe abẹ́rẹ́ àjẹára kéèyàn má ní ìdánwò. Jésù Olúwa wa, òun gangan rí ìdẹwò, Sátánì dánwò.
ṣùgbọ́n kò ṣubú. Ìdí tí ó sì fi ṣubú òun náà ni wípé ìgbà tí Sátánì dán an wò, ó mọ ọ̀rọ̀ Ọlọ́run, ó sì ń fi ọ̀rọ̀ Ọlọ́run yẹn sínú ìṣe. Torí náà gbogbo ìgbà tí Sátánì ń sọ̀rọ̀, ó ń fún un lésì wípé àti kọ́ pé, àti kọ́ pé, àti kọ́ pé. Èyí tí èmi àti yín náà ní láti ṣe nù láti borí ìdẹwò. A ní láti jẹ ọ̀rọ̀ Ọlọ́run sínú. Ntẹ́yẹ bá jẹlẹyẹ ó gbé wò, ni ó gbé fò. Nǹkan kẹta tí mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí, ó ní wípé tá a wá mọ̀ láìrò tẹ́lẹ̀ tó bá bára rẹ̀ nínú ẹ̀ṣẹ̀, mọ́ jàǹpátá, mọ́ wá gbogbo ọ̀nà láti bò mọ́lẹ̀. Ìwé mímọ́ ní ẹnikẹ́ni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kò ní ṣe rere. Ṣùgbọ́n ni ó bá jẹ́wọ́ ẹ̀ tó sì kọ̀ sílẹ̀ yóò ra àánú gbà. Ìwọ olùgbọ́ mi, bó bá láìrò tẹ́lẹ̀ bára rẹ̀ nínú ẹ̀ṣẹ̀, jẹ́wọ́ rẹ̀ ni kó sì kọ̀ sílẹ̀, ó sì ra àánú gbà. Dáfídì ra àánú gbà, ìwọ náà ó sì ra àánú gbà. Mọ́ wá ọ̀nà láti bò mọ́lẹ̀. Ibi ọba ti ń lépa láti bo ẹ̀ṣẹ̀ kékeré kan mọ́lẹ̀, ní ńlá mi ló tún dá. Ibi Dáfídì ti ń lépa láti bo ẹ̀ṣẹ̀ ìyàwó tó fún lóyún mọ́lẹ̀ ló ti pọkọ ìyàwó, ó ṣekú pọkọ ìyàwó. Síwájú sí i, Ọlọ́run wa láàánú ni, ó sì ní ọ̀pọ̀ ìrọ́nú, ó nífẹ̀ẹ́ tí kì í yẹ̀. Ṣùgbọ́n ẹ má jẹ́ kí a fi ọwọ́ yẹpẹrẹ mú àánú Ọlọ́run àti ìfẹ́ rẹ̀ tí kì í yẹ̀. Tí ẹlẹ́ṣẹ̀ bá kọ̀ tí ó bá ronúpìwàdà títí dé ìkóríta kan, àánú Ọlọ́run a máa dínà ajónirun tí ó jòrun. Àṣìṣe tí Sámsìn ṣe ni, ó ti ń ṣe é tọ́lọ́run ti ń ṣàánú fún, ti ń ṣe é tọ́lọ́run ti ń ṣàánú fún. Ṣùgbọ́n gbòdé ìkóríta kan, Ọlọ́run ò ṣàánú fún un mọ́. Àwọn ará Philistine ta ni ó lọ pa, àwọn náà wọ́n pa. Ara wọn náà ló kú sí, àárín wọn náà ló kú sí. Sá fún ẹ̀ṣẹ̀ kó tó pa ọ́. Síwájú sí ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé tọ́lọ́run bá fi iṣẹ́ rán wa, ẹ jẹ́ á fọgbọ́n jẹ. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá gan ní tá bá rán ní iṣẹ́ ẹrú, a máa ń fi tọmọ jẹ. A rán Wòlíì Nátánì ní iṣẹ́, ó sì fi ọgbọ́n jẹ. Iṣẹ́ yẹn sì mú ète ntọ́yẹ ó mú jáde, ó mú jáde. Síwájú sí nínú ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé kí a dáàbò bo ọkàn wa. Àwọn ohun búburú tí ò yẹ kójú wa ó rí, tí ò yẹ kétí wa máa gbọ́, ẹ jẹ́ á yàgò fún wọn. Ṣọ́ra kí lò ń wò nínú ẹ̀rọ ayélujára. Ṣọ́ra irú orin wo lò ń gbọ́. Ṣọ́ra irú àwọn sáìtì wo lò ń wò lórí tẹlifíṣàn rẹ, channel wo lò ń wò lórí Facebook rẹ, lórí Instagram, lórí TikTok, lórí gbogbo social media. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ní máa fọ́nrúgbìn búburú àti rere sínú ọkàn wa, tí sì máa mú ká máa hùwà bá ti ń hùwà. Ìdínú táwọn olórin kan fi ní ṣọ́ra ohun tí ó ń fi ọkàn rẹ ró. Ṣọ́ra ohun tí ó ń fi ọkàn rẹ ró. Bàbá kan ń bẹ lókè, ó ń fi ìfẹ́ wọlẹ̀. Ṣọ́ra ohun tí ó ń fi ọkàn rẹ ró. Ẹ jẹ́ á ṣọ́ra ní tí à ń fọkàn wa rò, ní tá à ń kó sọ́kàn. Torí pé ní tí a kó sọ́kàn òun ni ó sọ bí ìgbé ayé wa bí ó ṣe rí. Jésù sì kìlọ̀ fún wa nínú ìwé Mátíù orí 15 ẹsẹ̀ 19, Mátíù 15:19. Jésù kìlọ̀ fún wa pé láti inú ọkàn lèrò búburú, ìpànìyàn, panṣágà, àgbèrè, olè, ìjẹ́rìí èké, ìsọ̀rọ̀ búburú láti inú ọkàn ní tí máa wá. Ẹ jẹ́ á kíyèsára. Àwọn wo lalábàárìn wa, àwọn wo lalájọsọ wa? Tí wọ́n bá gbègbèkúgbè sínú ọkàn wa, náà ni ó máa bá yé wa ká. Síwájú sí ẹ̀ṣẹ̀, nínú àyọkà yìí, ẹ̀ṣẹ̀ máa ń yàyàn pa pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ ní àti àwọn ènìyàn mìíràn. Ẹ̀ṣẹ̀ ya Dáfídì ń pa pẹ̀lú Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ ya Dáfídì ń pa pẹ̀lú ọmọ ogun rẹ̀ tó jólóòtọ́ sí. Tó bá wá rí bẹ́ẹ̀, ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ká sá fún ẹ̀ṣẹ̀.
ká sá fún ẹ̀ṣẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ ìbímọ rẹ̀ ìbànújẹ́ ní máa bí lọ́jọ́ ayé rẹ̀ gbogbo. Ní ìparí ẹ̀kọ́ wa lọ́sẹ̀ yìí, ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé kò sóhun kankan tá a fi lè bọ Ọlọ́run nú nígbà tá a bá ṣẹ̀ ká má rí ìbínú rẹ̀ ju wípé ká ronú pìwàdà tòótọ́, ká yí padà, ká sì gba Jésù Kristi tí Olúwa Ọlọ́run ti fi ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀ wa ní Olúwa àti olùgbàlà wa. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà láti rí àánú àti ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà nù. Ibi tí ẹ̀kọ́ wa tòní sì fẹnu sọlẹ̀ tó ti mú mi nìyẹn. Ẹ jẹ́ ká lọ ká ṣe bẹ́ẹ̀ ká má kàn gbọ́ nìkan, ẹ jẹ́ á jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Aláàánú lọlọ́run, ilẹ̀kùn àánú yẹn sì ṣí sílẹ̀ kó tó di pé ó tì. Tètè béèrè fáànú kó o sì yí padà pátápátá kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ó tún pàdé, mo fà yín lé àwọn olùkọ́ wa lọ́wọ́ ní gbogbo kíláàsì wa gbogbo, ní yàrá ìkẹ́kọ̀ọ́ wa kọ̀ọ̀kan, nínú ilé ìjọsìn wa gbogbo, ní ọjọ́ Olúwa tí ń bọ̀, ọjọ́ 6 oṣù kẹwàá 2024 yìí. Àdúrà mi ni wípé nígbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀, Olúwa fún wa ní ìṣíníyè jù báyìí lọ láti rí ìmọ́lẹ̀ òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ àti láti lè jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Títí ìgbà náà, ire o, ire kàǹkà.